Àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lẹ́ni tẹ́ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Ọ̀pọ̀ ojú ọ̀rọ̀ ilẹ̀ fún mi ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ewu òru òwú wa o, ibi ò bá wa o, ìdààmú ò yà ilé wa. Ògo ni forúkọ mímọ́ yín. Ení ọjọ́rú tí a rí yìí Olúwa, ire ayọ̀ ìbùkún àṣeyọrí jẹ́ kó rú fún wa. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ení ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé yóò dára apá kejì. Yóò dára apá kejì. Àkọ́sórí ni a mú nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínláàádọ́rin ẹsẹ̀ ìkarùn. Orin Dáfídì orí ìkẹtàdínláàádọ́rin ẹsẹ̀ ìkarùn. Kí ènìyàn kí ó yìn ọ́ Ọlọ́run, kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì bákan náà orí ìkẹtàdínláàádọ́rin ẹsẹ̀ ìkarùn dé ìkeje, tí ó kà báyìí pé jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́ Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Nígbà náà ni ilẹ̀ yóò mú àsùnkún rẹ̀ wá. Ọlọ́run wa tìkálára rẹ̀ yóò bùsí fún wa. Ọlọ́run yóò bùsí fún wa àti gbogbo òpin ayé yóò sì máa bẹ̀rù rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Ní àná mo kéde pé yóò dára fún gbogbo àwọn ọmọ Ọlọ́run ní ọdún yìí. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ ńlá ti Jésù. Àwọn nǹkan wà tí a gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ pinnu láti ṣe kí àwọn ìbùkún yìí kí ó lè farahàn nínú ayé wa. Ọ̀kan nínú wọn ni láti yin Ọlọ́run nígbà gbogbo. Ibi kíkà wa ti èní sọ pé ilẹ̀ yóò mú ìkórè rẹ̀ wá fún wa nígbà tí a bá yin Ọlọ́run. Nígbà tí a bá kọ́ láti yin Ọlọ́run pẹ̀lú gbogbo agbára wa àti gbogbo ayé wa, yóò sì ṣiṣẹ́, gbogbo ayé yóò ṣiṣẹ́ pọ̀ láti rí i pé a ṣe àṣeyọrí ní ọ̀nà gbogbo. Ìtàn tí ó wà nínú Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ 24 ṣe àtọ́ka sí agbára tó wà nínú ìyìn tí a darí sí ọ̀dọ̀ ẹni tí ó tọ́ sí, Ọlọ́run alágbára. Nígbà tí o bá yin Ọlọ́run alágbára, yóò dìde láti ja àwọn ogun rẹ fún ọ. A ó ṣẹ́gun àwọn ọ̀tá rẹ, àwọn ènìyàn yóò sì bá ọ yọ̀. Onísáàmù níbi kíkà wa tòní, ó dàbí pé ó ń gbàdúrà pé Ọlọ́run yóò fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti lè yìn. Ìdí ni pé Ọlọ́run nìkan ló lè ràn ni lọ́wọ́ láti ṣe ohunkóhun fún òun o. Ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ 13. Ohun gbogbo tí a bá ṣe fún Ọlọ́run jẹ́ láti ipasẹ̀ oore ọ̀fẹ́. Kódà nígbà tí a bá yìn ín. Bákan náà Ọlọ́run ń gba àwọn ènìyàn ní ìyànjú láti yìn ín nípa ṣíṣe àwọn tí wọ́n ò wòye pé wọ́n ṣe é ṣe fún àwọn. Ó gbàdúrà pé Ọlọ́run alágbára yóò ṣe ohun àgbàyanu nínú ayé rẹ lọ́dún yìí tí yóò mú ọ kọrin kí o sì máa yọ̀ ní orúkọ Jésù. Ijó jíjó rẹ ní ọdún yìí yóò jẹ́ ìgbà gbogbo ní orúkọ Jésù. Lọ́pọ̀ ọdún sẹ́yìn, Ọlọ́run sọ fún wa nínú ìsìn kan pé kí a yin òun, kí a má béèrè ohunkóhun. Obìnrin kan wà tí ó wá pẹ̀lú ìpèníjà ní ìlera rẹ̀. Fún ìdí èyí, kò tẹ́ ẹ lọ́rùn bí ìsìn ṣe ń lọ ní ọjọ́ náà. Torí náà, ó tọ igbákejì alábòójútó gbogbogbò lọ, Bàbá J.H. Abiona tó ti wà pẹ̀lú Olúwa. Ó tọ̀ ọ́ lọ fún àdúrà. Bàbá sọ fún un pé alábòójútó gbogbogbò sọ pé kí a kàn yìn òun ní o, kí a má béèrè ohunkóhun o. Obìnrin náà lọ tìkọ̀ láti yin Ọlọ́run papọ̀ pẹ̀lú àwa tí ó kù. Bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, ó gba ìwòsàn rẹ̀ o. Mo rọ̀ ọ́ lónìí láti sọ yíyin Olúwa di bárakú rẹ o ní ọdún yìí. Yóò sì dára fún ọ lóòótọ́ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá yin Ọlọ́run, a ó fa ìbùkún láti òkè wá. Nígbà tí o bá yin Ọlọ́run, a ó fa ìbùkún
láti òkè wá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni kí ó lè ṣòmíràn. Tí a bá yin Ọlọ́run, Ọlọ́run á tún dìde, a sì fi àwọn ìbùkún yóò dá lé wa lórí. Olúwabùkọ́lá Ayakó ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, pàdé wa bí oyin ó dàbọ̀.